ṣàánú mi o. Owó ọlọ́run ló ṣàánú mi ẹ gbàgbé. Owó ọlọ́run ló ṣàánú mi o. Owó ọlọ́run ló ṣàánú mi o Paso. Owó ọlọ́run ló ṣàánú mi o. Dálẹ̀ ọ̀nà àbùtẹ́ mi ò jẹ́ ọ̀rọ̀ ilé ayé di gáàmù. Ó di gáàmù kọ́lọ́ máa jẹ́ dògbò lórí. Ọ̀rẹ́. Ẹyin jẹ tẹ́tẹ́ ṣe bó rí ẹ̀rọ bá ṣe tẹ́tẹ́ dẹ̀ lè fà á sí rí kí wọ́n gan máa wò pa ikú. Ọlọ́gbẹ́ ọ̀gá máa jẹ́ òkúnlẹ̀ ìlà gàtá. Ọmọ ìyá Nọ́mì Gáàsù. Ìmọ̀lẹ̀ fújì dansa. Làbá ẹ̀ka proprietor jùbọ̀ àwọ̀. Ọmọ ìyá náà bí o làbá ẹ̀ka kọ́lẹ́rin lọ. Ebi Alábí Bọ́sù àjíbá wọ́n fọ́ làwọn dá ẹ̀ mọ́ wọ́n fọ́ ní sísì kan láwọn gbani bá lọ́mí ọ̀. Bọ́sù ọ̀sẹ̀ gáàsù wọ́n fọ́ làwọn dá ẹ̀ mọ́ wọ́n fọ́ ní sísì kan láwọn gbani bá lọ́mí ọ̀. Owó Ọlọ́run ló ṣàánú mi ẹ gbàgbé. Owó Ọlọ́run ló ṣàánú mi o. Owó Ọlọ́run ló ṣàánú mi ẹ gbàgbé. Owó ọlọ́run ló ṣàánú mi o. Ebi Alábí Bọ́sù àjíbá wọ́n fọ́ làwọn dá ẹ̀ mọ́ wọ́n fọ́ ní sísì kan láwọn gbani bá lọ́mí ọ̀. Bọ́sù ọ̀sẹ̀ gáàsù wọ́n fọ́ làwọn dá ẹ̀ mọ́ wọ́n fọ́ ní sísì kan láwọn gbani bá lọ́mí ọ̀. Owó Ọlọ́run ló ṣàánú mi ẹ gbàgbé. Owó Ọlọ́run ló ṣàánú mi o. Owó Ọlọ́run ló ṣàánú mi ẹ gbàgbé. Owó ọlọ́run ló ṣàánú mi o. Owó Ọlọ́run ló ṣàánú mi o Paso. Owó ọlọ́run ló ṣàánú mi o. Dálẹ̀ ọ̀nà àbùtẹ́ mi ò jẹ́ ọ̀rọ̀ ilé ayé di gáàmù. Ó di gáàmù kọ́lọ́ máa jẹ́ dògbò lórí. Ọ̀rẹ́. Ẹyin jẹ tẹ́tẹ́ ṣe bó rí ẹ̀rọ bá ṣe tẹ́tẹ́ dẹ̀ lè fà á sí rí kí wọ́n gan máa wò pa ikú. Ọmọ kò kì í ṣẹ̀ṣẹ̀ ra kálí lọ́wọ́ dé. Kò kì í ṣẹ̀ṣẹ̀ kálí lọ́wọ́ dé. Ó sọ káàtìké. Olúwa ṣe bọ́ọ̀lì. Ìjọba kò kì í ṣẹ̀ṣẹ̀. Kálí lọ́mọdé. Ọ̀pọ̀s kò kì í ṣẹ̀ṣẹ̀. Kálí lọ́mọdé. Kájú kékeré gòkè. Olúwa ṣe bọ́ọ̀lì. Ẹ bá ń pẹ̀ṣẹ́ mọ́ fúra o. Ẹ bá ń pẹ̀ṣẹ́ mọ́ fúra o. Ẹ pàlùbàrí káwà o. Ẹ sọ pàlùbàrí ká yé olórin ní kó wá. Ẹ bá ń pàlùbàrí káwà o. Ẹ ṣe máa fi ìjà ríra o. Alábí òye àgàtà. Àgbàdo power line. Òun kan yóò tó lè jẹ.
ẹni orúkọ tẹ́ ẹ bá fún lé lábàgàmì àlàbí orin wọ́n bẹ̀ akábíyèsí ìṣúná ní gbogbo ẹ̀ ń bẹ̀. Àtàgbàdo power line, Àtàgbàdo power side, Àtàgbàdo power road, Àtàgbàdo power inside, Àtàgbàdo power outside, under Shillion lower, Àtàgbàdo crossing Alábíọ́lá Àbáríkà, under Shillion ní kúnkún. Tẹ́ni àkísà sáré ìtàtàn jìmọ́ lọ́bàṣọ́wà. Kábíyèsí ṣílá kó tó di báyìí báyìí náà ti ń pè wá lé lórí ogún lé lágbàgàmì Àlàbí orin lọ. Bí ẹni pé wọ́n ti rí fíjọ Ajíbọ́lá Pasuma gbà wá sí gúnlẹ̀. Oko kálẹ̀ níbẹ̀ Alájí Tíríkò. Oṣù Alájí Tíríkò 60 million. Alábẹ́ kan. Àgbàdo power line. Ọdún ọ̀ṣọ́lá alágbàdo Kúnlé Pasuma bàbá sí dábẹ́bẹ́. Àgbàdo power line Ajíbọ́lá Pasuma bàbá sí. Ọba kábíyèsí sílẹ̀ wọ́n dáwọ́ wọ́n tún ìfáìtì àwọn ọba aládé bíi tiwọn gúnlẹ̀ lábàgàmì Àlàbí kò lè dá kábíyèsí onírọ̀ lẹ́yìn ní kò mi ò kárí náà jù ẹ má ṣe bínú ní mo pè yín lórúkọ Àlàbí Pasuma orúkọ náà ń pa ọba aládé. Onírọ̀ gbogbo tí wà. Òun làbí sars. Bó ṣe wà lọ́dọ̀ onírọ̀. Kábíyèsí onírọ̀ yẹ mọ̀ṣẹ́. Ẹ máa retí wa very soon. Ẹyin ti rọ̀. Ajíbọ́lá Pasuma Àlàbí gẹ́gẹ́ bọ́ ṣe sọ́jú. Adéwọlé Ògún jọ bí ó ṣe. Ògún kọ́yọ́ bítí Ògún kọ́yọ́ bítí mẹ́ta lógún Ògún onílé ọmọ jẹjẹ Ògún òní ìkọ́nà ọmọ mẹ́jọ ọmọ tó Ògún ọgbẹ́nà ọmọ méjèèjì orílẹ̀ yìí fọ́nà rẹ̀ o olólùfẹ́ Pasuma ni Kúnlé Àbáríkà Àlàbí bàbá. Ẹ má jẹ ọ̀rọ̀ tọjọ́ orí ipò tí wọ́n yẹ ọ̀hún Kúnlé Pasuma Àlàbí yíyíwá ipò ọba dára gan Àlàbí Àbáríkà ewé rántí ẹ̀ṣẹ́ Adéwálé ẹ má bínú pé mo pé yín lórúkọ Israel Majesty olórí ilé Ifọ̀ ẹkú balẹ̀ wọn ọjọ́ Wednesday tó ń bọ̀ on the 26 ìyẹn ní fún Kúnlé Pasuma. Ọlọ́lá wọn tẹ́ ọjọ́. Àwọn òjòlè ṣe bàájì. Ọlọ́lá wọn tẹ́ ọjọ́. Àwọn òjòlè ṣe bàájì.
wọ́n bá ọjọ́ kúrú kẹ́ Adímọ́lá èrè ọba. àti ẹ̀ńtàrà pa o. láyé bí àtẹ̀wé àtàrà àgbà lórí abẹ́lẹ́ bí kúrú ọ̀lẹ́. wọlé ẹlẹ́tọ́ àti ẹ̀ńtàrà pa o. láyé bí àtẹ̀wé àtàrà àgbà lórí abẹ́lẹ́ bí kúrú ọ̀lẹ́ tí. ìyá yìí dé ẹ má ṣe ikọ̀ oko bàtọ́ bẹ́ẹ̀ bá ikọ̀ kò bẹ̀yẹn kúnlẹ̀ láàbàgàlà pé ojú bá inú alámọ̀ abànjẹ́ bàtọ́. ìpàdé pẹ́wọ́n ọgbẹ́rin ẹ̀rù pọ́nmọ́ àwọn bẹ́ẹ̀ àwọn àwòrán fún ní sọ̀rọ̀ pọ́tì aláàbí ojú bọ́lá ìpàdé pẹ́wọ́n àwọn ẹ̀ nílé pọ̀gbọ̀rì bẹ́ẹ̀ tòwó jù àwọn ọlọ́gbọ́n láàbàgàlà pé ojú bọ́lá. ilé dọ́lọ́hùn gbọ́dọ̀ lábí onígbà àdúgbò ṣe. ọmọ ọlọ́run ò jẹ́. ilé dọ́lọ́hùn gbọ́ ní pàtó. èyí dájú kò ṣe. tẹ́bọ̀ lọ́gbìn ọ̀jẹ̀ o. ẹ̀bọ́n lọ́hùn yìí. kábíyèsí adédáyọ̀ ẹ̀yin ló gbà wá lálejò ògùn ẹ̀yin ló gbà wá lálejò ògùn ẹ̀yin ní nọ́mbà wán ní gbogbo ìjókòó tára yín àgbẹ̀ tára yín indonesia tára yín ẹ̀yin ní nọ́mbà wán àwọn pàtó wa ẹ̀yin lọ́jọ́ wá bí gbogbo àwọn ṣẹ́mọ́ local government ẹ̀yin lọ́jọ́ wá àwọn dpos lóríṣiríṣi ẹ̀yin lọ́jọ́ wá àwọn ọmọ pẹ́ lóríṣiríṣi ojú wa ẹ̀yin lọ́jọ́ débi kájà sáfù ọ̀hún káyọ̀ ọ̀hún ṣe kájà sá ó kárí ọ̀hún pé. Kajausa la shiri ojora shiri mika kajausa ani gbogbo àwa táwa níbí ẹni tó pe gbogbo wa ìṣẹ̀ṣẹ̀ ẹṣẹ̀ mọ́ fíkọ́ kábíyèsí alágbàdo ní ogúnlẹ̀ bá a ṣe wá alágbèlójì adómi. torí pé ẹ̀ṣẹ̀ ló pe léré amẹ́yìn ẹ̀yin gangan ni bàbá yín tó pe léré ẹ̀ṣẹ̀ ló pe jí Bọ́lá Bàṣọ́wá àwọn ẹ̀yin ní bàbá ẹ̀ṣẹ̀ ẹ̀ mọ́ bí ìgbàgbọ́ àgbàdo ọkọ̀ òkàlẹ̀ túnbẹ̀ mí káàtó ẹ̀ṣẹ̀ káàtó ẹ̀mí tọ́dẹ́tọ́dẹ́ ẹ̀yà tó ní alábí aláàbáyìká ó lóyà sí ní òkun lè bá àtúnra làbùsọ̀ tún bẹ́ẹ̀ olórí epo gbogbo ìfọ̀ kò sọ́mọ̀ náà làbí bá àtúnra ìgbà wá sí tí a jọ ṣe. oko kalẹ̀ don chapeau ó kárí ètò sí Italian director mi ò kárí ètò sí ilẹ̀ don chapeau mo ṣe wá èèyàn tí a lè náà ní àwọn èèyàn kúnlẹ̀ bá a tún náà ó ṣe ṣáṣábò. ogun kalẹ̀ ọjọ́ big strong reliable ìyàlá ibi ọ̀sẹ̀ ẹ̀jìmọ́ ọdún tó àbí èkèrè ẹ̀jì big mind tí ó mọ̀ṣọ́ gbogbo tó number one
ẹ̀sùn funfun ojú oró lọ́gbéra ó ti gbéra tipẹ́tipẹ́ kọ́kàn ṣe bíríìjì tẹ̀sí máa má gbà kọjá ní ẹ̀sọ́ fún ìjọba kan ṣe bíríìjì tẹ̀sí máa má gbà kọjá ajíbọ̀ àbọ̀ àṣùwọ̀n mọ̀ ṣe bí gímẹ́tì. àgbàdo bọ́lá ènìyàn láàbàgà ogun ara pẹ níbí ogare ìfàìtà mi alábí bá àṣùwà àwòtáwò bá àlíkà kọ́kọ́rẹ́sì ìjọ yìí náà ni ogun lè bá àṣùwà aláàbẹ̀ṣẹ́ sàké adúmọ̀dé yìí kò kalẹ̀ ẹ̀mọ̀ṣẹ́ okun àdúrótì àjùmọ̀lá bá àṣùwà sàké rédíò mi alábí bá àṣùwà bá wá sí kí ọjọ́ alábí ọjọ́ yẹn máa ń rò bá àṣùwà ìbọn láti wọ́n ti rò pé kiri kò lè náà torí hàn padà fọwọ́ sọ pé ọmọ. alábí ọjọ́ yẹn máa ń rò bá àṣùwà ìbọn láti wọ́n ti rò pé kiri kò lè láwọn jẹ́ ní ọmọ padà ọmọ tí wọ́n fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. gbogbo ìgbà ọpẹ́ nìyí tèmi ìbá àṣùwọ̀n gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi dẹ́mi ètò ayé mi nígbà òkòkòkò àti lè dìde ìwádìí ìṣòro olùtù ebi náà ọmọ ìwọ padà di ọmọ dáńsọ mo ti ẹ̀tì kọ́kọ́ àwọn òfin mo ti gbọ́ mo ti ẹ̀tì kọ́kọ́ àwọn òfin mo ti jù mo ti òde mo ń jẹ àkúni kótódì kọ̀ọ̀bà mi tó forúkọ òmí ó wá sí o bọ́lábọ́dé lórúkọ báfọ́ká ẹ̀ o. alábí ọjọ́ ẹ̀ máa rè ó Pasuma ìbọn láti wọ́n ti rò pin bébí ni kò lè bá wọn jẹ́ ní ọmọ padà ọmọ tí wọ́n fọwọ́ sọ àpé ọmọ wa ní. má dúró má jà kan má sáré aṣáájú òṣogbo. má dúró má jà kan má sáré aṣáájú láyé. má dúró má jà kan má sáré aṣáájú òṣogbo. má dúró má jà kan má sáré aṣáájú láyé. Aisha tó Òkòròdú Aisha tó Òkòròdú alájà Aisha tó Òkòròdú. wọ́n á tọ́jú ọ̀nà róòmù kí kẹlẹ́mọ́ tó lànà náà oṣù kíkẹ́ lọ́wọ́ ṣàmà ìfọ̀lù kágọ́mẹ̀ tó lànà náà oṣù ìlẹ́wọ̀ kíkẹ́ lọ́wọ́ mo rí yẹn jí wá mo rí yẹn dúró dáadáa ẹ ṣàmì kọ́ mi iṣẹ́ mi jí wá lára sí wa ọlọ́gbẹ́ kún ẹ bá a sí wa ìbá wá sí orin. Adélànà rẹ̀ kíkẹ́ lọ́mọ Adélànà àwọn Aisha tó Òkòròdú Adélànà ọmọ ṣe kíkẹ́ kẹ́yìn tó fi Kúráńgà kẹ́yìn tó DPO lágbàdo DPO lágbàdo ilé DPO lágbàdo èèyàn kàn lè bá sọ́sọ́. kábíyèsí ìyẹ̀bá Abíọ́dún Akànnì Martins Olùpàtà Abíọ́dún Kingdom akíyìn
Israel Majesty ọba Abíọ́dún Ẹ̀bánká akọni o akọni adé ẹ̀kọ́ ọ̀gá ẹ̀ wọn ṣàbíọ́dún ó ṣe Àyìndé Adémi Sàká ọ̀rọ̀ bọ̀ Sàká nìyẹn ogun balẹ̀ wọn a máa ṣe ìgbéyàwó tuntun ní Sàká ọ̀rọ̀ bọ̀ on the 13 kábíyèsí ọba ṣínà báwo ni kí wọ́n retí ó ti lọ Adéwálé Ògúnjọbí olórílé kí wọ́n retí kábíyèsí onírọ̀ ṣé ti lọ wẹ́ẹ́. Mádùúró máa jagun àsàrí àsàdù òṣogbo. Mádùúró máa jagun àsàrí àsàdù láyé. Wà á gbọ́ báyìí ní kòrò ẹ̀dá lè gbàdùn ọ̀la lórí ọba sùn. Pápẹ́rù náà gbà wọ́n. Èyí a máa ṣe bí oṣù òmùgọ̀ tó kú sínú ègún ọtí. Èyí a máa ṣe bí oṣù òmùgọ̀ tó kú sínú ègún ọtí kákákó tọ́ọ̀dù rẹ̀ o. Ó wá fún ọkọ̀ fòlá ó dùn ó kú sínú ègún ọtí ṣé bí tọ́ọ̀dù bá wà látúmọ̀ omi tó bá. Mádùúró máa jagun àsàrí àsàdù láyé. Báwo ló ṣe ṣe mí ẹ́ sí? Wọ́n bí yé ṣọ́ ìlò àbò yẹ lọ. Ó náà wí ọba tó lè ṣe mí ẹ̀dá o. Lóore má fi ra rìn ọ̀rọ̀ ṣòkò o. Tó máa ń bọ́. Báwo ló ṣe mí ẹ́ sí? Wọ́n bí yé ṣọ́ ìlò àbò yẹ lọ́wọ́. Kò máa wí opportunity ní ṣẹ́ mí ẹ̀dá o. Lóore Má fi ra rìn ọ̀rọ̀. ó má lọ bọ́. Ṣọ́gbà tí ó ra èrò dáadáa kó tó di. Kó tó dìgbà tó di ọ̀yọ́. Àdúrà báwa sì kọ́ ní orí túbọ̀. Ara fi àyílọ́ra o. Olùgbàdà yóò kọ́ lọ́nà tí a kéré tán. Ìtura ẹ̀ Pàṣẹ̀dá ọ̀fẹ́ báwo la fi bẹ̀rẹ̀ ìṣètò òdodo. Ìyàrá mi náà bẹ̀rẹ̀ lẹ́yìn ìṣètò òdodo. Ẹ̀yà ẹ̀ka ìjọ́jọ́ ìbá àti láti. Ọlọ́bẹ̀rẹ̀ àti báwí. Ìjọba tó kàn fún ìjìdá sa. Ọlọ́bẹ̀ ìbáṣọ́ bàbá àti láti. Ọlọ́bẹ̀ akẹ́gbàjà ìgbé omi ńlá. Dàdú àti ilá. Happy birthday to you. Wàsílà àti òye ọmọ mi. Ènìyàn ọjọ́ òbí ẹ̀. Àríkẹ́ Àyìnlọ́lá Ọlábísí Wàsílà àti ọ̀dọ́ tọ́lá o. Èèyàn láàrin èrò ẹ̀wẹ̀rò. Oṣù Twins Oya Kebs Nigeria ẹkú ìpàdé wọn on the 12th of February ọdún sábẹ̀dé ìyẹn láti wọn múlẹ̀ láàárọ̀ bàgàrà fún omi wa ilẹ̀ káyìndé oṣù àwọn Kebs fẹ́rí ẹ̀ o àwọn Kebs fẹ́rí ẹ̀ o lájú wọn. Wọ́n nígbà tó dúró dúró. Ayédèdè rámi mọ́. Arẹwà. Oṣù táyé ọkọ̀ ṣó. Oṣù Kẹ́hìndé ọkọ̀ gbígbọ́ra. Ọkọ̀ bí ń bọ̀ láwọn kárí òkèdè. Ilé Kẹ́hìndé o. Ìrọ̀lẹ́ táyé ọkọ̀ ṣó. Ẹ̀rù bọ́ ṣe jọra wọn bàjẹ́. Àwọn méjèèjì bá wá sí. Aláṣẹ Kẹ́bí farms. Aláṣẹ Kẹ́bí for parties. Aláṣẹ Kẹ́bí sponsor. Kẹ́bí sporting.
àwọn méjèèjì aláṣẹ campus place ọ̀rọ̀ lórí orí bẹ́ẹ̀ oṣù táyé ọkọ̀ ṣeun gbàǹtọ́jú kẹ́hìndé ọkọ̀ bíbọ́lá èèyàn láti bá a sùn. oṣù káyọ̀ èdè tẹ́tẹ́ táyé àwọn kẹ́ńpì tó kúlẹ̀ bá a sùn wá ìbá wá sí yíyí wá. àwọn kẹ́ńpì tó kúlẹ̀ àbáyé aláàbẹ̀nú. àwọn kẹ́ńpì tó kúlẹ̀ bá a sùn wá àwọn táyọ̀ kẹ́hìndé kẹ́hìndé ẹ̀ṣẹ̀ wọn jọ ẹkú tọ́jú mi ẹkú náwó mi ẹkú tó balẹ̀ mọ́ 12 for February ní Kebbles Lounge oṣù táwọn ọkọ̀ ṣe èèyàn ti janira ẹ̀sákè wọn ò ṣe mú kí ọ́ mo ti lé olúwa ìyàwó kẹ́mi ojú ọ̀rọ̀ kẹ́mi ọ̀gá ọ̀rọ̀ kẹ́mi. oṣù kẹ́mi ọ̀yá kẹ́mi ọkọ̀ mi bọ́lá ọ̀gá ìtayé ọkọ̀ ṣe. sàkẹ́rì ọkọ̀ barista bíi bọ́lá oṣù kẹ́mi kẹ́mi. Kàwé kẹ́hìndé ò bàṣẹ rẹ̀. Ó yà kàwé kẹ́hìndé. Ilẹ̀ kẹ́hìndé ò bàṣẹ. Ó kàwé kẹ́hìndé. Ẹ ṣe kábíyèsí èṣù náà. Adédayọ̀ ẹ̀yin lẹ́kọ́ gbogbo ọjọ́ síbí. Oníwọ̀n ẹ̀ṣẹ̀ àdúgbò kábíyèsí onírọ̀ Abímbọ́lá barista Lọ́lá barista Abímbọ́lá àtúnṣe ayatáyé ayájúrẹ́ ní ìtẹ́ẹ̀tì oṣù last mortality èèyàn tẹ́ sí òòlù ọmọ aláàfin láàbàgà nípa àwọn sí bàbá onírọ̀ ní nọ́ọ̀kan tó kẹ́ ẹ̀ tó rí kan bàṣọ tẹ́ ẹ bá ti náwó ẹ máa rí mú bẹ́ẹ̀ bá nẹnu ọmọ máa rí pé kàdé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kàṣẹ pẹ́ lẹ́nu mọ́rin kése oṣù lásìmọ́ èyí ilé ọmọ tó jẹ́mú sí ilé ọmọ òjò ṣe lásìmọ́ onírọ̀rẹ́ kábíyèsí onírọ̀rẹ́ kábíyèsí onírọ̀rẹ́ ilé náà jùlọ àrùmáyé àrùmáyé ìjánirò náà jùlọ èèyàn wọn kò máa gbẹ èyí làwọn Adédayọ̀ ẹ̀jẹ̀ kábíyèsí ṣúra ó ti gbẹ́gàn ọkùnrin bá ẹ̀ sí mẹ́ bá ẹ̀ wá sí ẹṣẹ́ lásìmọ́ ẹṣẹ́ pẹ̀lú Abímbọ́lá ẹlẹ́wọ̀n fẹ́ṣẹ́ láti wọn àwọn tàjú ọkùnrin bá ẹ̀ sí mẹ́ fashion designer ọmọ òjòrá fẹ́ṣẹ́ gbajúmọ̀ ní kò yí ọmọ òṣèbínú. gbajúmọ̀ ní kò bàbá mi ò bá ẹ̀ jẹun. ààrẹ máyè òní ògógó tí wà ìlànà mi kò bàbá òkè ṣọ́tẹ́. gbajúmọ̀ ní kò bàbá òráyè ṣe. òpẹ́ nǹkan tá ń pè é.
orí adé ní ọ̀nà ṣe adéwálé ògúnjọ́bí ní ọ̀hún olólùfẹ́ Paso ọlọ́run ló ní kí n má lọ jókòrin ṣúgbọ́rá ọba ti fi mí ṣe lórí ọ̀run mi làgbégbé ti fọ̀ ọlọ́run ló ní kí n má lọ jókòrin ọba ti fi mí ṣe lórí àwọn ilé ibi tó gbádùn Paso dé ọba ti ní kó wá kí n kó wá sàfin àdéwálé ní ìwéko Ògúnjọ́bí oṣù olórílẹ̀ fọ́nà wà ọmọ bàbá kúpa bàbá gbogbo wa ní ajímọ̀ ara ọ̀bẹ́ka alára tó wọ́n ṣe ara àwọn ìjọ Paso ni wọ́n bàbá mi ni wọ́n bọ̀ ìjọ Paso ni wọ́n ajímọ̀ àbọ̀ àìsàn kàdé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kàṣẹ pẹ́ lẹ́nu mọ́rùn kése kúlé kẹsàn ọgbà ìjọ kó pẹ́ ẹ káwọn olórí láàrín tó pẹ́ olú prince and princess alára tó pẹ̀lú gbogbo ilé Ògúnjọ́bí ẹ̀yìn ìjọ ọba ọ̀dọ́ ó rà ẹ̀ tó ká nínú ẹ̀mí. ó rà ẹ̀ tó ká tètè fásitì ṣáńtà ọ̀dọ́. ọ̀run mi la gbogbo ti kọ̀ kábíyèsí Ògúnjọ́bí mẹ́rin bí ìwúlò kéré bá sójú. ẹ kú palọ́rọ̀ o ọjọ́ Wednesday 26 ẹ kú palọ́rọ̀ o àkọ́kọ́ ya balance kó tó ní bá ọlọ́kọrin Lion Base Ajíbọ́lá àgbà ẹ̀sìnmá gba ọ̀rọ̀ sí. Adéwálé ògùn kọ́rọ́ bítí ògùn kọ́rọ́ bítí mẹ́ta lógún mẹ́ta níwé ògùn onílé wọn jàǹjà ògùn oníbọ̀lá wọn máa mẹ́jẹ hàn ògùn pẹ́nà wọn máa mẹ́jẹ̀jì Ògúnjọ́bí sani ìwéko olórílẹ̀ fọ́nà ọ̀hún bàbá Túndé mi káàtó ọmọ òṣèlú ṣílọ Adédáyọ̀ náà lórí oko Adédáyọ̀ náà lórí oko gbogbo Adédáyọ̀ náà. alágbàdo gbogbo tàgbàdo kò sọ́mọ náà kábíyèsí ṣílọ bàbá wá títí Adédáyọ̀ kúlé sọ̀rọ̀ kù. Adédáyọ̀ náà ṣe ṣílọ Adédáyọ̀ náà. tàdébà fọ́tọ́ fún Olúwa o tàbá fi mú o gbogbo dáa jù fún. Tànìbà sọ́kọ́ fún Níkò Olúwa o tànìbà fọ́kọ́ fún o ó ṣe tún lè kàtó. Tànìbà fọ́kọ́ fún Olúwa tànìbà fọ́kọ́ fún ó bá dàbí ọmọ. Kábíyèsí ṣílọ ọkọ lórí bọ́sẹ̀rẹ̀ ọkọ lórí Rúkáyátù ọmọ ṣe ọkọ lórí Bùkọ́lá náà ló ṣe Bùkọ́lá Kàfáyátù ọmọ ṣe ilé kápítẹ̀ túnde gbogbo ìfọ̀ ọ̀gá wa o nọ́mbà 1 gbogbo ìfọ̀ nọ́mbà 1 oṣù túnde kápítẹ̀ ọ̀gá wa o báwo lọ́lá ọ̀dọ̀ ìjà ọmọdé báwo lọ́lá ọ̀dọ̀ ìjà ọmọdé Yusufu ọ̀gá wa o àwọn ọlọ́lá wọn tẹ́wọ́ ọjọ́
káyọ̀ kápẹ́ ọ̀jọ́ túdétúdé. kábíyèsí adédáyọ̀ ṣúná alágbàdo gbogbo tàgbàdo ọkọ̀ lòdì kọ́ràn búkì kàfáyà káfáyà tó ọ̀bọ̀ kí ọmọ ṣe. ó fi jẹ́ pé èyí tó jọra adékìṣẹ́ adédáyọ̀ dáàmú ṣúná alágbàdo gbogbo àgbàdo kò sọ wọn náà. ọba dẹ̀ tó wọ́n sá wà ní kò wọ́n ṣe kò wọ́n ṣe ẹ̀yin tẹ́ gbọ́ bá sọ kàfáyà ẹ̀yin tẹ́ gbọ́ bá sọ oṣooṣù kọ́lá tó gbọ́ bá sọ olórí búkì mo ṣe princess tó ní wọ́n ọmọ ọba tó fọba ọmọ ọba ìrúwà yẹn mọ̀ṣẹ́ ọmọ ọba lérúwà ọ̀kàwé mọ̀ṣẹ́ ọ̀kàwé búkì yẹn mọ̀ṣẹ́ wáyà. ọmọ ọba tó fọba ni ọmọ ọba tó fọba ni o lórí búkì o ó fẹ́ ṣìnà o ọmọ ọba tó fọba ni lady boogie yo tó fẹ́ ṣìnà o ọmọ ọba tó fọ́ba ni lady boogie tó fẹ́ ṣìnà o ọmọ ọba tó fọ́ba ni o ọmọ ọba tó fọ́ba ni lady boogie yo tó fẹ́ ṣìnà o ọmọ ọba tó fọ́ba. lórí búkì tó fẹ́ ṣì lọ o. ọmọ ọba tó bọ̀ bàbá. pàṣẹ náà fẹ́ pẹ́ o lọ́dún bẹ̀rẹ̀ ìṣètò òdodo. ó dára mi náà mẹ́gbọ́ láyé wọlé ìṣètò òdodo. ìlànà bí búkì yìí lọ. ọmọ balẹ̀rùwà princess Bukola onígbẹ̀kí máa ń lọ́wọ́ múra ẹ̀bọ̀ṣẹ́ òdo. ó jẹ́ pàtó gbogbo ilé Abíọ́dún ọ̀gá rẹ̀ pàtó gbàmí àkàn ní Abíọ́dún. ilé martin ṣoṣo oṣù princess onípàtà kábíyèsí ọmọ kábíyèsí adédáyọ̀ ṣílọ ọmọ kábíyèsí onímọ̀ ọba ẹ̀sọ́ òfurufú ipò tẹ́wáyé ipò ọba kúnlẹ̀ àbẹ́ká ọba ẹ̀sọ́ ojúbọ ó dùn gbọ́n ní onípàtà ní ìwé gbogbo pàtà ẹ̀gbọ́n láre máa ti sọmọ ṣe bàbá ń talé wọ́n ń talẹ̀ ọwọ́ àìntó property akọni mi má ti ń sinlẹ̀ àwọn náà ń ta gbogbo Shillong property àti Trico àwọn náà tó ń ta Shillong property ní gbogbo wọn. àti Trico kábíyèsí ló sọ bẹ́ẹ̀ kó gbẹ́nu mi o kábíyèsí ló sọ bẹ́ẹ̀ wọ́n látòrí bàtà àti Trico àti everybody àtòwúlàbí sars wọ́n ní Shillong property ibà sóò ní gbogbo wọn. bàbá ló sọ̀rọ̀ pẹ̀lú kí ẹ̀mí ò ṣe lọ o. ọlọ́run náà ní bá a ṣe ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ọmọ onírọ̀ ní gbogbo wọn máa ṣe. ṣe. Akọni Martins ṣe.
Ṣílò property ló ń ná òye. Owó Ṣílò property ló ń ná nga. Owó Ṣílò property ló ń ná. Owó Ṣílò property ló ń ná. Kábíyèsí Adédáyọ̀ mo ṣe ṣílò. Owó Ṣílò property ló ń ná. Òye nígbà tágbọ́gbọ́ ti bàtà. Akọni Adéyọ̀ ọ̀yà ọ̀gbẹ́ ọdún. Ajakoro wa yan mo so. Ẹ̀tọ́jú agbẹ́kíṣẹ́ ní ìrókò ẹ̀rọ ìṣègùn tó kọ agbẹ́kíṣẹ́. Ẹ̀tọ́jú nájú mu ní kò rọ bàbá. Olúwa ṣúná ọ̀rọ̀ agbẹ́kíṣẹ́. Olúwa ṣúná ọ̀rọ̀ agbẹ́kíṣẹ́ o. Ìfọ̀lùkà gọ́mẹ̀ntà agbẹ́kíṣẹ́ mi ní fọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ lọ tún bá Fẹ́mi Martins náà bàbá alábà ẹ̀mọ́ṣẹ́ kábíyèsí ọmọ ẹlẹ́rìn ọ̀hún gbọ́dọ̀ tó egungun ṣèlú ọmọ ẹlẹ́ṣọ̀ ọ̀hún gbọ́dọ̀ wá kíza agbẹ́kíṣẹ́ elépo tó bá wà aṣọ funfun àbùdó kíáfù àṣà ni wọ́n wà. Àṣà ni wọ́n wà. Wọ́n lówó mi kó lélẹ̀ kábíyèsí ṣínà ló sọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀lì ló yẹ kó jẹ́ wọ́n ní torí gbọ́ jálẹ̀ wà owó olè ajá kì í ṣòwò kékeré. Agbẹ́kíṣẹ́ sani ìwé kò ó mọ̀ ṣe agbẹ́kíṣẹ́ babaláàbá náà rẹ̀ student káàkiri babaláàbá náà rẹ̀ mo ṣe akọni mi Martins ọmọ ṣe ó ní pátá sani ìwé kò ó mọ̀ ṣe gbogbo amátá. Ọmọ ẹlẹ́rìn ògbọ́dọ̀ jẹ́ egungun ṣèlú aláṣọ ògbọ́dọ̀ wá kísà elépo tó bá aṣọ funfun àfikún ó kíáfù ọlọ́jọ́ owó ìpọn dáadáa tó bá ṣiṣẹ́ ọ̀rọ̀ ṣí ìtìlẹ̀ yóò ó máa dàbí ọ̀ọ́. ẹ̀ṣà mi dáwà padà tó dé. Student Kabiru babaláàbá náà rẹ̀ ọ́. Agbẹ́kíṣẹ́ sani ìrókò ó máa ṣe agbẹ́kíṣẹ́ lọ́jọ́ ní báàsì lọ. Àwọn tẹ̀mí náà sọ pé kí làwọn lọ́jọ́. Ó máa ṣe lóore ìyọ̀dẹ́ táyọ̀. Alájú kíkò máa alájú kíkò rẹ̀ mọ́ṣẹ́ oko kalẹ̀ mọ́yà ṣá o gbogbo rétò ó ṣe mọ́yà ṣá o mo ò ṣe lé rétò oko kalẹ̀ níbẹ̀ yẹn mọ́ṣẹ́. Okare lóore yéṣu alókare lóore aláṣẹ final word hotel ẹ̀ẹ́kú palẹ̀mọ́ on the 28th aláṣẹ final word hotel ẹ̀kọ́rọ̀ road ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ báyìí níbẹ̀ láti máa kọrin kúmílà àbáka ọ̀rọ̀ àbí ní Friday bábọ̀ ní àrókò. Bábú ní sáàyìn náà bò ọkọ̀ olúwa tó sí ìwé bàbá sáàyìn náà bò ọmọ òṣèlú yòsùn omi ìwé ló máa tẹ̀ lẹ́nu ó ṣe lóore yòsùn omi ìwé ló máa tẹ̀ lẹ́nu àwọn tó tẹ̀ lẹ́nu tí wọ́n bá ti ń gbọ́nu
fún ọ ní ìgbanu kan tó sọnù kan sẹ́nu. Bákòrò ní ìjánu. Torí kò sí slogan road rí pé. Lóòrè. Aláṣẹ final word. Ó ṣe lóòrè. Aláṣẹ final word. Amikọlẹ̀ ló wá ọkùnrin. Aláṣẹ final word hotel. Ìwé lámìkọlẹ̀ ló wá ọkùnrin bá sọ. Lọ́jọ́ Friday wà lọ́nà. Èèyàn Saturday ìmúṣẹ. Èèyàn Saturday wà wá. Èèyàn bá ń sí òye ìmúra àgàtọ̀ ṣe. Onígbàgbọ́ ìdúró ìdúró. Final word. Abọ́dísọ̀ yé. Lọ́nà pàtàkì. Inú omi wújì. Ìyẹ̀bọ̀ sọ́wọ́. Àti náà ń sẹ́. Ṣàdùn oko. Èdè alájọ́. Final word. Ọ̀rọ̀ ènìyàn. Ilé sáyé ní ìhà. Ẹ̀yà ọ̀rẹ́ àgàtà. Alẹ́ máa ń ṣe ń lérè mọ́kẹ́. Aláṣẹ final word hotel. Amikọ́lẹ̀ ìlú à. Tọ́tọ́jú sáyédè. Ìyàn àlàbí ìjìmá. Ọ̀gá yẹn lérè mọ́ kúlẹ̀ bá àzìmá. Ìgbà wá sí. Ọ̀gá yẹn sáyédè mi àlàbí àzìmá. Ojúlé pé mi sáyédè. Bàbá sáyédà. Ojú bàbá sáyédè ìbátí ojúlé pé mi sáyédè. Àwọn tí lóore mọ́ṣọ́. Ọ̀gá Jagunlabi mi Wallace. Èso Wallace Oṣù promotion. Jagunlabi promotions. Ọmọkùnrin bá a sínú. Oṣù ojúlé pé mi sáyédè. Ọdún kò wọlé. Ta ló ń gbóhùn? Ṣíkò. Bàbá ta ló ń gbóhùn? Ó sì máa sọ̀kalẹ̀ sọ́dọ̀ yín láàbàkàlà pé dáadáa. Ó ṣe lóore. Èèyàn ojú ló ń gbé ní ogun ọkọ̀ rẹ̀ ní Sáyidá. Èèyàn ti kúrò akẹ́bàjọ́ mọ̀ ṣe ṣe bọ́ ọkọ̀ Sáyidá tó wà lọ́fọ̀ òkun. Èèyàn bá sí wà ọ̀gbìn lọ. Èèyàn pè pàǹtẹ̀ ọ̀gbìn ṣe. Final word. Ẹ wá òun fújì pàṣẹ. Tọ́ olóyin yóò ládùn kan àwọn ti pàṣẹ kó ń jẹ́. Ó tọrọ ilé kíkò. Àwọn ti fi kó ń jẹ́ o. Ẹjọ́ àwọn ilé kíkò òòrùn. Ahmed property. Ọ̀gá gọ́gọ́ rẹ̀. Ahmed property ọmọ tíríkò náà ni. Ẹjẹ́ àṣẹ gbogbo ọ̀pọ̀. Owó oyè nọ́mbà 1 Trico ní nọ́mbà 2 kò sọ́mọ náà. Owó oyè nọ́mbà 1 Trico nọ́mbà 2 tí n bá ti rí ẹ lágbómo mọ̀ pé mo ti yé kí n má fojú kan ẹni pàṣẹ tí n bá ti rí Trico mo mọ̀ pé mo ti yé ọ̀gá ẹ̀ṣẹ̀ mi ìmọ̀ọ́fì ẹ̀gbọ́n ti kẹ̀kẹ́ rálẹ̀ ọmọ òṣèlú Trico.